Aláàfin tẹ rí yẹn sẹ́ ilẹ̀ ló sì máa wà ọmọ kékeré máa disgrace ẹ̀. Ẹ máa ríran wò. Bàbá orí láìfù láwa. Yìí sọ Olúwa ló sọ̀rọ̀. Ọmọ kékeré ó máa disgrace ẹ̀ débi pé tó bá dé stage kan ó sì máa padà lọ subject but nígbà yẹn aṣọ máa ti bọ́ lọ́rùn ọmọ yẹn máa ti rìn wò ọjà. Àníṣe tó bá dé stage kan ṣe bẹ́ẹ̀ mi ni mo sọ pé Olúwa ló wí bẹ́ẹ̀. Aláàfin ò ní lè wọ ibi tí Olúbàdàn bá wà àti Ọ̀ọ̀ni bá wà mọ́ òfin ẹ lọ kọ sílẹ̀ ò ní lè wọ ibẹ̀. Olúwa ló sọ o lọ́jọ́ tí mo dẹ̀ ń sọ yìí ó pẹ́ jù láàrin oṣù kẹfà ìkeje ìkẹjọ nínú ọdún ẹ̀yin bá rí i pé Olúwa ohun tí Olúwa sọ yẹn ó máa bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ níbi tí wọ́n máa ń mú léètì ẹ̀ dì nínú agbára Aláàfin. Ṣùgbọ́n bàbá ipò Aláàfin náà kéré lẹ Yorùbá. Ipò wèrè wo la ń sọ. Ẹ rántí Ọ̀yọ́ Empire ni. Ọ̀yọ́ Empire ẹmọdún náà òun ò dẹ̀ lọ dé kò tó lọ bí ẹ̀wù ogun kó lọ jà. Ogun yìnyín tí à ń sọ́ńdà yẹn ti lọ. We are talking about new era. Fi ò bá wá ṣọ́ra ọmọ kékeré ló máa rẹ̀ nílé pátápátá. We are talking about the power.